mm, á gbé ọ̀fọ̀ á gbé ọ̀fọ̀ kíláàsì lùgbà ká lí kékeré èèyàn ọmọ tíṣà èèyàn náà sábà ṣerú bẹ́ẹ̀ ní ikú èdè ṣe pé dédé gbé ifò náà torí pé èèyàn ọmọ tíṣà ni àti kẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ rán yàtọ̀ sókàn kọ́lẹ́ṣù kúrò ní kíláàsì àti kàn án lulẹ̀ òyìnbó ẹrú rán kọ́ bá mọ̀ dáa rẹ lójú gan wẹ́ẹ́ ayọ̀ bá èèyàn ọmọ ni wẹ́ẹ́ ayọ̀ bá wọn ṣeré pa wẹ́ẹ́ ayọ̀ bá wọn jà torí pé kọ́ bá wọn jà kàn bá ti ké ya àròjọ́ mọ́ nínú ayé lèyí ni gbé ní ìfò ṣùgbọ́n lè àti ọlọ́run náà wà mọ̀ wí ọlọ́run gbé ní ìfò kíláàsì á gbé nìyàn á gbéga ju kí ọ̀nì ayé ju àlàkalẹ̀ ayé kò ti lérò ajakun gbéga ó lọ̀rọ̀ mú ṣe bí ọ̀rọ̀ o lulẹ̀ Jésè ju ebéèrú ibẹ̀ lọ̀rọ̀ tó ní létí ṣẹlẹ̀ nínú ìwé Sámúẹ́lì kínní orí ìkẹrìndínlógún ọlọ́run ti wí hàn wòlíì Sámúẹ́lì ń bá nu fẹ́ ṣe o ń bá nu fẹ́ ṣe o pé kẹ́ lọ súlé bá kẹ́ ìyá màmí òróró kẹ́ mú yan ọ̀nìkan lára ran ká jọba kò á mú dípò Sọ́ọ̀lù kó ṣàrìgbọràn síhun. ọkùnrin ń lọ síbẹ̀ nínú ẹsẹ̀ kẹrùn ẹsẹ̀ kẹfà ó ké sí Jésè àti ọmọ rẹ̀ ikán ya aran sí mímọ́ ya ara sí mímọ́ lùgbà kan dẹ̀ yá òun fúnra rẹ̀ ọ yà án sí mímọ́ bẹ́ẹ̀ mọ kò ṣe bóyá ṣe lè fi túrà rí sí hàn bóyá ṣe lè wẹ̀ hàn o bóyá Oscar yà án sí mímọ́ gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ìwé mímọ́ nígbà kó ṣe kété hàn nìtí ọjà kò yá bẹ̀rẹ̀ ẹ̀sìn ni ọjà kò yá mú ìhàn nìní ó mú ọlọ́kànkàn Eliabu ni o Abinadabu ni o Ṣáàmà ni o títí kò mú dé orí ọ̀nì keje nínú ran kọ́lọ́n lè wí ìran hàn wọ́n yàn wọ́n lọ sí hàn ó ṣe kété hàn ṣùgbọ́n àṣìyìnwá àṣìyìnbọ̀ ojú rẹ̀ rè já kọ́lọ́run wọ́n lọ sí kété hàn ni ó rí bèrè lọ́wọ́ àbáràn wí ìṣèkú ṣé wọ́n ti lọ́mọ kan bóyá èsì lùlùbẹ́ bóyá ibi bàbá léà òun nìkan nínú oko níbi kan ti tọ́jú ẹran òun àjòkó nìkan ìyá kéṣì á gbà kan rí kéṣì dé wà mọ̀ wí kéṣe òyà sí mímọ́ ké Samuel ti ṣe tẹ́lẹ̀ ni kété àkọsílẹ̀ wọ́n béèrè orúkọ ran èyí iye ọjọ́ mélòó sọ ẹ̀yà kàn ṣe screening kò wọ́n kété ìjọ mélòó sọ ti dáyé mélòó kó sọ ti ṣe òun bí bá wà ti gbé òlú mélòó lọ sí ibi mélòó lọ ti da ẹran kété ò fọ̀rọ̀ wánilẹ́rùn òní ló gbà mọ́rìn ọlọ́run bá tẹ agbúṣe rẹ̀ dé ẹ̀rá gan kéè ṣe interview ọlọ́run máa ń gbìyànjú fún class wọ́n àmọ́ wí Dáfídì ẹ̀ bá ń ṣe interview ni ẹ̀ bá ń ṣe òyà sí mímọ́ lògbà kàlùfà dìídì kò yà á sí mímọ́ kò yà á sí mímọ́ wọ́n àmọ́ wí Dáfídì yé sí lébẹ̀ nínú ayé lónìí kàn bá wo agbo òṣèlú gan olùmọ̀ àìsàn kankan o àjọba lọ́rùn o àìkíní kankan bíbélì wí ọ̀gá ògo nínú Dáníẹ́lì orí kẹrin ẹsẹ̀ kẹrìndínlọ́gbọ̀n yí ọ̀gá ògo jọba láàrin ọ̀nìyàn nǹkan bá ti rèé lè ṣe òun ní mú ní sórí òtẹ́ ajákun múpò ní amúkò ọ̀nìkan bá ti rèé ọ̀nìní bọ́n ṣe òyìnbó bọ́n ṣe wọ̀fọ̀rálẹ́wò ò gbàṣẹ́ ti dínú ẹgbẹ́ ní ọlọ́run máa ń yan èèyàn ọ̀nìyàn agbíyan fò kíláàsì òun ọlọ́run ṣe kó Dáfídì o ọlọ́run náà yóò ṣe lórí ọ̀rọ̀ rẹ̀ ibi kan tí mo ṣe interview gan wọn yóò ké sí ọ ṣẹlẹ̀ sáwé mi kan ṣe interview lébẹ̀ ọ̀dẹ̀ ké sí ọ̀dẹ̀ gbà á sóṣẹ́ òṣẹ́ ìjọba àpapọ̀ ni ikú àṣeyàn lè gbàgbọ́ ni mi ò wá àṣerà rẹ bá nǹkan ọlọ́run bá ti ṣe ni bẹ́ẹ̀ náà ni lónìí gan ṣẹlẹ̀ láàrin olóṣèlú ni
àwọn ní àwọn àgbàtẹ́ sínú ẹgbẹ́ kọ́lọ́run bá ti yan ni èsùn kà yóò ṣe sí iṣẹ́ náà yìbò iṣẹ́ náà kékeré kan ó dórí bíbélì kan do bíbélì wí ọ̀gá ògo ìjọba láàrin ọmọ ènìyàn á dẹ̀ mú kó ọ̀nìkan bá ti rèé agbe ọ̀fọ̀ kíláàsì gbàdúrà sọ́lọ́run gbàdúrà kọ́mọ rẹ gbàdúrà kébì rẹ ọlọ́run ní gbé ní ìfò ọlọ́run ní gbé ní ìga ọlọ́run ní mọ̀nà ká gbọ́rọ̀ ayé rẹ ká gbé gbà ọyọ́ mo tó kankan nínú ẹ̀ ọmọ ọba ti wí orí rẹ ládé yẹ wí adéyẹmí lórúkọ rẹ ọyọ́.